àmẹ́nu tí ń dùn èmi jù ni pé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn mọ̀ àfa kàkàkí náà ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ tí ń ṣẹlẹ̀ ẹ̀ kàn gbígbékúgbé wọn ni wọn náà tẹ̀rí sí Ìbàdàn àwọn ará Ìbàdàn náà tún bínú tó gbé kò lóhùn kò sọ pé òun tẹ̀rí sí Ìbàdàn. àfa kàkàkí Majlisi ti gbé ìgbésẹ̀ tó pọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ké sí wa gẹ́gẹ́ ṣe máa ń ké sí wa àdèlọ́ àti lọ́wọ́ Abdulrahman náà níbẹ̀ nínú ìgbésẹ̀ ojú wa náà wọ́n fi ń ṣe gbogbo ìwádìí ètò kan bá nínú jẹ́jù ni pé ayé tá a wà yìí ó ti di ayé irọ́ ó dẹ̀ ti di ayé àbòsí. ayé irọ́ ayé àbòsí. ó rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò tẹ̀ débẹ̀ ni wọ́n ń pariwo wọ́n ń sọ gbogbo nǹkan tí n ò rí àmọ́pọ̀ rẹ̀ Ọlọ́run ni kò sojú ẹ̀mí mi a ó sojú mi dáadáa gbogbo báwọn ọlọ́pàá abẹ́ ti lọ lé ẹ̀ kò sí ètí mi mà ìgbà tí wọ́n dé tí wọ́n fún wa lábọ̀ kò sí ìta àmọ́ ìgbà tí wọ́n wá gbogbo nǹkan tí ó gé yẹn tí wọ́n wá lọ àwọn ọlọ́pàá wá sí wàhálà kọ́dà gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lé ẹ̀ ṣàdúrà fáwọn agbófinró wa Kwara State o àwọn sì wàhálà lórí ọ̀rọ̀ yìí gan tójú tèmi sì tó dáadáa wọ́n jẹ́ wà lọ́wọ́ pé ìdájọ́ òdodo yóò wáyé kọ́lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú fèsì ń bú wọn pé wọ́n ti lè sáré gbé lọ kóòtù wọn fẹ́ ṣèwádìí ni ìgbà tó sí níbẹ̀ ni tó bá máa rú bó ṣe ṣẹlẹ̀ àti bó ṣe rí àti pẹ́sọ̀ ṣe pọ̀jù fáwọn náà lọ́tún lọ́sì pẹ̀lú pé ó ní wọ́n gbé lọ kóòtù náà ìgbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìgbésẹ̀ tí Majlisi gbé ni pé a lọ bá àwọn èèyàn rẹ̀ dárò níjọ́ kẹta a sì ṣàlàyé bọ́rọ̀ sí lọ fún wọn níbẹ̀ gbogbo yẹn náà ló ti wò wá àtẹ̀jẹ́ wọn mọ̀ pé lágbára Ọlọ́run ìdájọ́ òdodo yóò wáyé Abraham náà kúkú yẹun pé kó ní wọn pa á sí òun lọ́rùn ni Ọlọ́run náà lòun pa òun náà lòun sì sá sọ ìzàn kò lè bọ́ níbẹ̀ àmẹ́nu tí ń dùn èmi jù ni pé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn mọ̀ àfa kàkàkí náà ni wọ́n sọ ó wá sọ tí wọ́n mọ̀ ọmọ yìí jẹ́ ká mọ̀ nínú statement ẹ̀ àwọn agbófinró wọn gbọ́ mi báyìí wọ́n máa wò mí pé òun lòun invite Afsọ nígbà tó ń ṣe invite ẹ̀ tó dọ́dọ̀ òun ó lè bí ń pa òun tẹ́sí lọ item 7 òun lọ ra ń jẹ òun tẹ́ ra drinks sí fún ibi drinks yẹn lòun fi nǹkan sí tó jọ mọ́ oògùn olóró ó dọ́gẹ̀ tó kí ní ẹ̀ lọ́mọ yẹn mú tán ló fi bẹ̀rẹ̀ sí ṣe lálàsí pẹ̀lú ọmọ ọlọ́mọ títí tó fi dé kó pa á ó sì pa á tán ó lé àtẹ́lẹwọ́ méjèèjì lòun fẹ́ lò àtẹ̀jẹ̀ ẹ rí i pé ó du ni ó sì fi ẹ̀jẹ̀ síbì kan àtẹ́lẹwọ́ méjèèjì náà ó kó síbì kan kètí ìlú àtẹ́lẹwọ́ yẹn ó kó sínú kéèkan wádìí gbogbo sí ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ tí ń ṣẹlẹ̀ ẹ kàn gbígbékúgbé wọn ni wọn náà tẹ̀rí sí Ìbàdàn àwọn ará Ìbàdàn náà tún bínú tó gbé kò lóhùn kò sọ pé òun tẹ̀rí sí Ìbàdàn ìkákí nǹkan lẹ́ ń sọ ẹ tún fẹ́ sọ àwọn pẹ̀lú wọn náà tó ní jà nǹkan tójú yẹn bá tó lèyàn máa ń sọ kàtàkì ló ọmọ oró gbà wá tẹ ẹ̀yin tẹ jẹ́ blọ́gà àwọn nǹkan mìíràn ṣe owó kò bá làkà ìmú ẹ̀ ń sọ wá sí àfa wa kan tẹ́ ti ṣe kọjá tẹ́lẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí gbé fọ́tò ọba àlọ́rin sí kí ni fọ́tò ọba àlọ́rin bẹ́ẹ̀ sọ́ba àlọ́rin ló sọ̀rọ̀ ni tó fẹ́ wá followers ọwọ́ àtẹ̀jẹ̀ lọ́lọ́run fẹ́ lò ó wá wò kébò lòun ó ṣe gbé yòókù jáde tí wọn ò ní káwọn ó wá pcc ó wá kó lọ lè dà sí ilẹ̀ tó wà ní makẹ́ ìmọ́dù tó bẹ́ẹ̀ ṣe gbé jáde àwa wà lọ́dọ̀ ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe gbé dé àwa ńbẹ̀ kò sí èyí tó sẹ́yìn wa níbẹ̀ ó tẹ̀ ṣàlàyé àwọn ọlọ́pàá wa bí tí wọ́n sọ pé ó yẹ ká máa kí wọn nu àwọn agbófinró wa wàllá àti commissioner of police deputy commissioner of police àwọn CID gbogbo adé ṣiṣẹ́ yẹn èèyàn gidi ni wọ́n àwọn kẹ́ tara ó dàbí kí wọ́n jí ọmọ yẹn ẹ wá wo sẹ́tẹ̀ǹsì bàbá àfa wa kàkàkí wọ́n wá gbé wọn gbé ilẹ̀ ti lọ dalẹ̀ níṣẹ́ yẹn ń kọrin àwọn agbófinró ìdúró wọ́n tún gba ẹyẹ ń kọrin lọ láti lọ tú ilẹ̀ ibẹ̀ wọ́n ti wá bá gbogbo nǹkan yòókù débi pé wọ́n ti súnlẹ̀ yẹn gẹ́ reality gẹ́gẹ́ ní báyìí sọ yìí àpọ̀ lọ́hùn torí ẹ tó bá ti wá ayé jù yóò sòfò Ọlọ́run ẹlẹ́wọ̀n náà ń ṣẹlẹ̀ sọ́kọ̀lọ́pọ̀ àbá àti wà lórí mídíà tó gbọ́ bẹ́ẹ̀ mọ̀ ń wíwíkúwì wọ́n á dá padà fún ọlọ́la wọ́n kó sọ lẹ́nu gbogbo tọ́lọ́wọ̀ wí tàbí òwì ni máa wí káwọn èèyàn láwọn fi gba tiẹ̀ bẹ́ẹ̀ sì ń gba tiẹ̀ bí ó ṣe gba tiẹ̀ wọnú nánu. nígbà táwọn agbófinró dẹ̀ wọ́n ṣe sẹ́fà kì í ṣe sẹ́fà wákàtí méjì mẹ́ta mẹ́rin sẹ́fà ilẹ̀ tí wọ́n ti dànù lẹ́sìn dalẹ̀ míì wọ́n wá bẹ̀rẹ̀ sí sá lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wá rí gbogbo pààtì yẹn ó pé wọn ò rí orí àbáyé kí ló fẹ́ rí sí Ọlọ́run dá gbẹ́ ẹnu pọ̀ ní torí pé òun ní mọ́tò òun sì ní machine tó o lè lọ fi sọ nù lòun fi kúkú gé kélekèle òun náà dẹ̀ ti dọ́gà rẹ̀ lọ́mọ àràmọ́ yìí náà láàfin sọ pé gbogbo ẹ̀yin òbí ẹ mójútó àwọn ọmọ yín bó lọ́mọ rẹ̀ ó sì máa mú nǹkan tó nímọ̀ nínú sọ̀rọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ nínú rẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ nínú ìwàsí rẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ ta ni ń bá sọ̀rẹ̀ talọ̀rẹ́ bó o ní sẹ́ ń jáde kò sí mọ̀ freedom tọmọ àràmọ́ yìí ní ló dá wa láyé rẹ̀ mo sọ nílẹ̀ àwọn àfsọ pé gbogbo ẹ̀yin àgbàlagbà tàná ẹ tètè padà síbi pé kẹ́ ẹ máa ní káwọn ọmọ yóò máa wà lábẹ́ yín tí wọ́n fi máa bímọ márùn-ún mẹ́fà gẹ́gẹ́ kọ́ ẹ̀ sọ pé 40 ọdún lẹ tó gbọdọ̀ fọ́mọ freedom tọ́mọ yóò bá rí ilé tó fi fẹ́ saburú yìí tó lọ rẹ́ǹtì ni kò lè rí sí o tó kò lè gbọ́ ọmọ ọmọ wọn family àsukọ́ máa kún. àwọn ẹnu ló ń ma ẹ wá wo iye àwọn ọmọ tí ò 20 years ọmọ mi 15 years ẹ tún fún freedom ó ti ń dálé gbà gbogbo àwọn tẹ́ ń bẹ́ sùn ẹ lọ wò wọ́n rí
ẹ mọ tẹ ẹni tẹ ń bá rìn ọ̀pọ̀lọpọ̀ ẹni ọmọ mi gan ó ti ṣe wọ́ọ̀sì ju Dramani lọ tẹ ẹ mọ àti ìròtú ni. ẹ wo gba àwọn ọmọbìnrin tó ń bẹ lọ́sọ̀ọ́ ní máa bẹ skul mélòó ni vẹ́jì mọ́ nínú wọn tó yẹ kó rí bẹ́ẹ̀ lọ rí. àwọn ọkùnrin náà mélòó ni vẹ́jì mọ́ nínú wọn tó yẹ kó rí bẹ́ẹ̀. ìbàjẹ́ yẹn ó ti wá pọ̀ fasado kẹbíù alimọ̀ mọ́tà àti kọ́ wákìbárù mi ò jà iná mọ́tà náà sí kọ́. ìmọ̀ fìtínà tó ń fẹ́. Fìlàlámì náà fi ìmọ̀ tó ní má bí náà fi dì ní ìyàtàmọ́ sákú. nítorí kẹ́tí ń kéle lẹ́nìkan ti ń kẹ́dẹ̀ ìbàjẹ́ wa gbá lọ́wọ́ gbòòfò. fasado kẹbíù. táwọn ebu ni. láwọn afá. gbogbo ẹ̀yà fàtẹ̀ ẹni kéwú yẹ yín níbo lọ́lọ́ ti ní kọ́ ọmọ ẹ̀dá kan pọ̀ ọmọ ẹ̀dá kan ètò wa bàmí ló jẹ́jú ẹ̀ máa fà wá pàtàkì bá a ṣe ń ṣe fídíò lọ́wọ́ yìí ẹ̀ẹ́dẹ̀ máa ráwà tí wọ́n súnmọ́ ọmọ yẹn tí wọ́n máa ní ẹsẹ̀ lè ní wọ́n pa bẹ́ẹ̀ tọ́lọ́hún gẹ́gẹ́ sọ pé òun kọ gbogbo ẹni bá dán wò ọmọ yìí wọ́n wá sa gbogbo kinní yìí tán wọ́n wá bí pé bóun ló ṣe jẹ́ kí ló fẹ́ fi ṣe ó wá gbé àkáǹtì fáwọn ọlọ́pàá ìgbà tó ń wá lé kéwú náà ni ọmọ akẹ́kọ̀ọ́ tó wá láti ìlú kan kọ́ òun láwọn sólẹ̀ kí ẹ́sọ́ sólẹ̀ ẹ̀yọ̀ kan yẹn ló wà bẹ́ẹ̀ ó pọ̀ àmọ́ eléyìí òun lòun fẹ́ sáré ṣe tó gbọ́dọ̀ dàbí pé wọ́n kọ́ síbẹ̀ fún pé tó bá tètè ṣe yóò tètè di owó lówó ló fa sábàbí fídíò tó gbẹ́sẹ̀ tẹ́ ń béèrè yìí àbá kàkà kí ẹ̀yin náà ti wò mí ní online pé bàbá ọba lọ́rẹ́ àtàwọn ọlọ́pàá ti pa aláṣẹ pé ká lọ ogbólé kéwú ká lọ wọ́ọ̀nù wọn pé kéwú wọn ni kéwú yẹn wá kóògùn gbogbo olùtẹ̀yẹ̀ bá ti wá láyé ẹjọ́ sọ pé ìmọ̀ kéwú ni yóò pa yín pọ̀ kìí ṣe ìmọ̀. ìlànà tẹ́jú ọmọ orí àlàmọ́ kọ́ dára wá. ọmọ yóò máa wá pẹ̀lú sábàbí. bí a sì bá bí là. sábàbí wo ni sábàbí ẹ̀yà síwájú tẹ́ ń wíwí kú ìfáwọn ọmọ pé ẹja sáré ẹja wa ẹ má jà sùn ẹni bá ti sùn kò ní sùn gbogbo ń tẹ ẹ dálẹ̀ làwọn ọmọ gbọ́ lẹ́nu. bí a sì bá bí là ìlànà. ẹ̀yin gẹ́gẹ́ ni sábàbí ti ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin oníwàásì gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ayé fẹ́ gbọ́ tí ò yẹ wọ́n gbọ́ yín mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà sí tó pé ní máa ṣe wà lọ́wọ́ àbákàkà kí ó yẹ kí gbogbo wa ká bínú dìde nìyẹn mélòó ní bínú dìde àtùmọ̀rẹ́rìn ìyẹn ń sọ̀rọ̀ tí ó bá yé tó bá ọ̀la jẹ́ ẹ̀rẹ́ rẹ̀ ẹ̀ sọ pé tí ń sọ ní dání gbogbo ọmọ kéékèèké tó yẹ kó wa máa rìn díẹ̀ díẹ̀ kálukú ẹ̀tọ́ aṣọ wọn délé rí bú sẹ́bẹ̀nsì Abdulrahman ló tú àìmọye yìí tàbí yóò tú wíláyà àfa Alimi òun ló ṣiṣẹ́ láti rẹ̀ bí tú wọ́n ń ṣe ọgọ́rùn-ún ẹ̀ nílùú mi tí ò tú àṣírí yẹn tún débi pé Abdulrahman náà lè bọ́ kó ní ayé ìmọ̀ nípẹ́ inú ilé tó ti pa kò nu ẹ̀jẹ̀ kò kó àdákò ńlẹ̀ kò ṣe kẹ́kẹ́ sẹ́pẹ́ ká pé àṣírí òfẹ́ tú ni gbogbo kí ni ẹni ti perfect wọn àbẹ̀rẹ̀ sí wọn ṣe wàhálà àbóhun ni àbóhun kọ́ Ọlọ́run wọlé abi tá a dé yìí kó ṣe pé àwa tá à ń bá yín sọ̀rọ̀ yín náà ní abákàkà kí là ń lọ́wọ́ ní orú nǹkan báyìí àti wọ́n tó ń gbọ́ àti wọ́n bá lọ́wọ́ ń bẹ̀ Ọlọ́run ní bu àṣírí ẹnì kọ̀ọ̀kan. Àmínà. torí pé ẹ̀mí tẹ̀yìn òkà kún yẹn ṣe kí àbá. Qatilu nafusi. kéèyàn máa pa ẹ̀mí. Min akbari al-kaba'ir. nínú ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ náà. Qatilu nafusi min a'zami al-fitnati. kéèyàn máa pa ẹ̀mí kan kéèyàn máa jọ wá lójú bá a ṣe ń pa ẹ̀mí yìí ó tóbi ìsì máa ń dá wàhálà lẹ̀ ṣé wàhálà tó dálẹ̀ yìí nìṣẹ́ tí kálukú wá ń pariwo Ìlọrin kọ́ kíní kakọ́ kíní kakọ́ táwa ará Ìlọrin tá láǹbì ìjà ara wa eriwo pé bá. eriwo bá pé tá bá mọ̀ pé wà fáà Alimi ni wa ṣebí tíra ni wọ́n bí mọ́ wa. kí ló sún Adédìogun. kí ló dé tó fẹ́ sọ Alimi mo ti sọnu rédíò yìí dáadáa fọ́kàkà kí ẹ gbàgbé ní wípé bàbá sọ Alimi wọ́n gbé odidi ọkà bàbá tì tábà kálù kùránì kan wọ́n mọ̀ ká bàbá kan ẹwà dúró kùránì tí wọ́n ké sọ́sẹ́ olóka tábà kàdálẹ́lù kan wọ́n mọ̀ ká bàbá kan sólóńkà wọ́n sì wá fi Ọlọ́run alukurani azalatu wọ́n sì fi rọ ìlú yìí tó fi da tó báyìí tẹ́yìn wá délé ní tẹ́wá ní àdúrà òtètè gbà má ògùn lókun tẹ́ máa bínú wa tán kíbo sí Ìlọrin ṣé irun tó ṣẹlẹ̀ ńlọrin ṣé kò ṣẹlẹ̀ ńbòmí ní stéètì kan níjọ́ ní ṣẹbẹ́ ọkùnrin kẹ ó gẹ́gẹ́ fẹ̀jọ́ ẹ̀ lọ bá pásítọ̀ kan wọ́n tẹ̀ sí báyìí náà kí ló sì fa ẹ̀mí yín tó lé ní ẹ̀mí àwọn tàná ẹ̀mí wọn lẹ̀ abákàkà kí ní ṣe máa ń lọ ìwà láì àti dùn adìẹ ó ní mi la tẹ bá tó wá ní kún ìlé ìkún dáadáa torí ìmọ̀ kún kọ́ra mi kẹrẹ léyà ẹ máa ń gba èèyàn tí máa ń kún ni gbogbo àwọn mi náà sì máa kún eléyìí ní ìṣèdáwá ni wọ́n kẹrẹ ìkún kò ní okùn àbíkátà pé alápatà tó jábúrò rẹ̀ tí ó bá wa kún kí ló fà àwọn ènìyàn máa bẹ̀rù Ọlọ́run yìí ẹ dákun àmì tí a wọ ayé yìí náà tí wọ́n wá gbà yìí tán ní gbogbo ọ̀nà tó bá gbà ní àbọ̀dọ̀ jẹ́ èèyàn àwọn dà àwọn òkú àmọ́ wọn bẹ láyé wọn bẹ bẹ́ẹ̀ kí ló dé bá yẹn ń kọ́gbọ́n àwọn akẹ́lẹ́ ti sọ̀sẹ̀ lóyún àyè lánàá gbà tí wọ́n sí lọ́nà tó da àwọn dà àwọn afárá kẹ́lẹ́ wọn ti gbọ́ wọn lánàá gbà tí wọ́n rí lọ́nà tó da àwọn dà gbogbo ẹ̀yin tẹ òwe pẹ́gbà náà pé owó náà ní iyì owó náà ní ọlá owó náà ní ipò ẹ wá gbé Ọlọ́run kalẹ̀ ìtí ò jẹ́ nǹkan lẹ pè ní nǹkan ọba tẹ́ gbé kalẹ̀ níbọ̀ wá mú yín. abákàkàkí tó bá ṣe táà ti mú yín kò sẹ́ni tí ó dájú láyé sálọ àmọ́ yẹ fún aló. ó yẹ sálù. èmi lè mọ̀ bí ibo lẹ́sẹ̀ ṣe tẹ́mi bá gba yín mú ta ní òbí. kí ló dé tẹ́yà fà tẹ́ rí ọ̀rọ̀ Ọlọ́run sọ fáwọn èèyàn mọ́ pé ẹ̀bẹ̀rún Ọlọ́run ọ̀rọ̀ pé ẹ wá lówó ẹ wá kọ́lé ẹ tó wá ń polówó oògùn ìtàn kíbò sínú gbogbo ẹ̀yà fà
ẹ polówó ọ̀sẹ̀ ẹ polówó gbogbo ẹ̀ sọ àwọn bàbá yín bàbá yín ẹ kọ́ máa lè lẹ́yìn Ìlọrin táwọn fún òtẹ́tì ìjọba pé Biladi Ìlọrin. Biladu Ìlọrin bàbá tó kù ní sí yàtọ̀ wàlá tó mú sí dùn àwọn ọmọ náà bìlìjà aláàbí Biladu kẹrìmù fọdọ́lọ́wọ́ lọ́rọ̀ ìlú ilé olùgbé wà àtùkọ̀ wàlẹ̀ Biladi Ìlọrin ìbáraẹni. ìlú táwọn ìlú lọrin. Biladu Ìlọrin ìlú àfa ní mi là ń sọ. Biladu Ìlọrin ẹ bẹ̀rẹ̀ ọlọ́fẹ́ àwọn bàbá ni wọ́n wo ìkísà káwọ́ fi wọ́n sọ̀dà. Biladu Ìlọrin ìlú tó gbé àwọn sí Adama wọ́n rìn sẹ̀ nítorí kẹ́kẹ́ kúmọ́tò. Biladu Ìlọrin alájà àgbà wọ́n ká ojú wọn kó nu ayé tó ń kẹ́yìn òfin ráyè Biladu Ìlọrin bàbá wa àgbà lẹ́jà jù wọn ò rí bàtà wọ̀ wọn ò rá sọ̀wọ̀ kẹ́yìn òfin lè wọ́ sọ̀rọ̀. Biladu Ìlọrin bàbá wa àgbà tó mọ̀lẹ́ bẹ́ẹ̀ náà. Balida tó kù ní sí bàbá yàtọ̀ àtàjù rẹ̀ Ádẹ́bì wọ́n ṣe wàhálà lérí mímọ̀ wọn ò jẹ́ kẹ́kẹ́. Balida tó kù ní sí yàtọ̀ àwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ wọn ìwọ̀n òbí súnmọ́ torí pé fẹ́ẹ́ tọ́lọ́. Balida tó kù ní sí yàtọ̀ wọn ò jà sáwọn ọmọ torí pé fẹ́ẹ́ Balida tó tọ́lọ́. kù ní sí yàtọ̀ wọ́n tẹ ìlú yìí nítẹ̀ pé kù ní àtẹ pẹ̀lú sí mímọ́. yàtọ̀ wọ́n tẹ pẹ̀lú ọlọ́run wọ́n tẹ pẹ̀lú ọlọ́run. látò sì dùn á. àtúntò ìjọba àwọn tó ń gbọ́ wa ẹlòmíràn máa ṣàgídí wàhálà wọn pọ̀ owó sàmà ṣe wá sí wọ́n bá owó ṣe èyí fẹ́ parun ní látò sì dùn á. bàbá gbọ́ ọmú òun lẹ̀wọ̀n. látò sì dùn á. bàbá gbọ́ ọmú òun débọ̀ o. látò sì dùn á. àkọlẹ̀ yẹn àfa àtẹ̀ ń fọtí sọlá àti ṣe mítìnì rẹ̀ báyìí ẹ bẹ̀rẹ̀ sí máa jẹ ìyá. látò sì dùn á. ẹ̀yin lè gbọ́ àfa àtẹ̀ ń yó lọ wá sí. látò sì dùn á. àwọn ẹlòmí ń fagbó lọ nu yín igbó nìyẹn ló fà wọnú sàárè. látò sì dùn á. àwọn ìgbà fún yín ó fa ipò rẹ̀ ní wọn náà wọn ni. látò sì dùn á. àwọn ìgbà kẹ bàálù ìjẹ́ pẹ́pẹ́. Bilija ẹ wọ́n kóra yọgbẹ́ yàrá fáìtì campus gbogbo ẹ̀dá ìjọ ṣe ríbú ni tẹ bá ti rí lérí bú ẹgbẹ́ yẹn òun náà lẹ́nu náwó fún ẹni tí ò bá yín ṣe ríbú ẹ̀ lẹ́ náwó fún àwọn náà ò ní gbowó lọ́wọ́ yín tó wọ́n gbowó lérí bú náà lẹ́ni. Biladu Karim. gbogbo ẹ̀yọ́ ọmọ kéékèèké tẹ̀ jẹ́ kí wọ́n fowó flash yín ẹ̀ lé wá sẹ́sẹ́ ìyẹn kéwò ni wọ́n ti sẹ́ba. àwọn táwọn tẹran táǹtà gbogbo ẹ̀ táǹtà ráìsì táǹtà sóyà bíìsì sáàgbọ́n káwọn bá jẹjẹ kújẹ náà ni gbogbo àbáwọ̀ alájà ìgbà wọn tatira ẹlòmíì nínú wọn nkọtira ẹlòmíì ọmọ ń sọ ibi tí wọn lọ́ọ́ yàrá ọmọ yàrá bí sọ ikọ̀ mi kéwù lò àbíkọ́ mi àmì ìtajà kúrì jí rání ibi sí sálàmì àtàjì dada mọ́ àjàrà mi mùkìlá tí ń bi dá mi àwọn àbàtì rẹ̀ wọ̀ mi tẹ̀lé káyé ká sí màtí wọ́n sì ń sọ lọ wọ́n sì ń kọ́ ọmọ kéwù ibi tó jókòó sí náà yóò ti ka tíra tán yóò tún mú tíra mi yóò tún ka tán ibi kan lẹ́nu náà ní ti ń de jákẹ́ nínú àwọn bàbá wa torí ẹ̀ ń sọ pé ẹ̀yin sábà náà ti tó ṣe àdé òtún sẹ́ mélòó nu yín tẹ̀ pé ayé làbàlẹ̀ ní ilé kéwù láti ẹ̀bẹ̀ sọ pé ẹ̀ tẹ̀ bísí lera àwọn ọmọdé kéwù kéwù yín wà. pé bísí tẹ bísí ni òun náà jẹ́ kẹ́ ráyè ṣiṣẹ́ mélòó nu yín lónílé kéwù lónílé kéwù. àbí lóní jẹmọ tí kìnnìún ọmọ mi kan bẹ ọkọ Asia mo ti gbàgbé ọkọ ọmọ náà afa ni ó sì jáde sànàwí lọ́dọ̀ alájà àgbà ní ṣètò olówó akúnlé ń jò ní ní ṣe táìsì kí ló burú bẹ́ẹ̀ kò sí tó ní ọmọ kọ́mọ kéwù. àmọ́ mo fẹ́ dà ní òjì ẹ̀dá kẹ́kẹ́ ju kẹ́ dà wèrè lọ. Allah wèrè náà wọ́n dà. ẹ dà wèrè ní Allahu akbar. ẹ sọ àwọn afa àkẹlànà tí wọ́n mú gbó ẹ dákọ̀ afa àgbà kẹ́ nílọrin ẹ dákọ̀ afa àgbà kẹ́ tọ́jọ́ lọ́tí wàá jùlọ amúrata ìkúta àbàtà kíkọ yẹn láàrin jù náà ni mọ̀nà àkọ́ ẹ wà tí wàá sí ogun tí yẹ kẹ́ wílẹ̀ màá wí ayé ọmọ ní àwọn afa ti kánà bẹ́ẹ̀ ti kánà ni ẹ kánà wọnú náà Masha Allah. wàlá tó sì dó ha kọ́ ọmọ náà fi jà àwọn onígbà fún yà á fi kárí òfin ilé kẹlẹkẹ yìí bẹ́ẹ̀ ìlú àpẹẹrẹ ọlọ́run wá fún wa ní ọlá mímọ́ mímọ́ tọ́lọ́run afáfẹ́ dàbí olówó afẹ́ ó kété báyìí pé àwọn olówó gan àwọn gan wọ́n ń sànú ẹ̀yà àfa ó yẹ kó ti tilẹ̀kùn owó wọn fún yín àwọn tẹ́ ń bùn yín lówó òkúra lówó mọ́ ẹ̀yà àfa ìwà sí báàrí bẹ́ẹ̀ bá kọ́lé ẹ̀yà fọ́tò bẹ́ẹ̀ bá ra mọ́tò ẹ̀yà fọ́tò bẹ́ẹ̀ bá bímọ ẹ̀yà fọ́tò bẹ́ẹ̀ bá wọ kísìnì ẹ̀yà fọ́tò bẹ́ẹ̀ bá àwọn ìyàwó yín náà ẹ̀ máa dìmọ̀ ẹ̀ máa ṣe bí wèrè ètè ni yóò pé yìí àwọn afá ìjọ òun tẹ́ fara yín lẹ̀ ní mọ́tò yóò bí ẹ̀yà àfa ìbá débi pé àwọn ìyàwó máa ṣe bẹ́ẹ̀ di ẹ̀ máa pósìtì ẹ̀ abaka kí ẹ kéésì ni lẹ́yìn tẹ pé ayé náà fàgbà ṣẹlẹ wo lójú pósì yàwó yàwó happy birthday my sister happy birthday my love bẹ́ẹ̀ ṣe love wọnú nánu ẹ̀yìn òpó lóyìn. alimọ̀ náà wà Muhammad abalajà tuntun ọlọ́run jẹ́ máa padà sí aburú.